báríkà rẹ̀ òwe. báríkà rẹ̀. báríkà rẹ̀ òwe. báríkà rẹ̀. Oníkòyí okú ọdún kàbírù. báríkà rẹ̀. Oníkòyí okú ọdún kàbírù. báríkà rẹ̀. Oníkòyí ọdún kò láyọ̀. báríkà rẹ̀. Oníkòyí ọ̀gá ńlá akewi. báríkà rẹ̀. Oníkòyí ọ̀gá ńlá akewi. báríkà rẹ̀. Odò Ọ̀ṣun ó tún gbàlejò. báríkà rẹ̀. Mo kí kábíyèsí Odò Ọ̀ṣun bàbá ń kọ́. báríkà rẹ̀. Gbogbo alálùfáà tó bó Oníkòyí yọ. báríkà rẹ̀. Gbogbo alálùfáà tó bó Oníkòyí yọ. báríkà rẹ̀. ẹgbẹ́ Oníkòyí ẹ kú àlejò ayọ̀. báríkà rẹ̀. Ọmọọba ajisafe ọjọ́ ńlá lọ́jọ́ sátidé ọjọ́ kan tó lápẹrẹ ni. Ọjọ́ ńlá lọ́jọ́ ọjọ́ kẹtàlá ọjọ́ Sunday la gbàlejò ayọ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ àpéjọpọ̀ tá a bá Oníkòyí ṣàjọyọ̀ 25 years on the stage. Níbi táwọn ọ̀tọ̀ kí àṣèlú ti pé pọ̀ jọ sàríyá ó lákẹ́tún. Níbi táwọn tó ní ilé ayé ta lálùfọ́n pẹ̀lú lọ́balọ́ba tó ti péjọ. Níbi táwọn ògo ìlú ti pé pọ̀ jọ sàríyá tí kò wá náwó. Níbi tó ta lẹ́nu dé ẹgbẹ́ akéwì wọ́n pọ̀ bàbí. Chief Kúnlé olókun dúdú wọnú ìlú Ọ̀ṣun ìlú mètìtì. Bá a ṣe ń fojú kan bàbá náà ti tú jáde. Bá a ṣe ń fojú kan bàbá ayé dìde ìlú kún fọ́fọ́. Ó kọjá kálẹ̀tú mo kí Kàbírù dá lọ́mọ. Ṣẹ́ni tá a bá buyè kún oníṣẹ̀yẹ yìí tó dáwọ́lé. Ó kọjá kálẹ̀tú ayé lọ sún àwọn pọ̀ bàbí. Chief ológun dúdú ẹ ṣé o. Prince Àjànàkú akéwì ẹ̀ màkú àròtì. Ọlọ́ládé akéwì àdìjọ yọ fún Kàbírù tó ń ṣàjọyọ̀. Ọmọọba ajisafe gan ṣe bẹbẹ. Ọlálékan gan fijó bẹ. Ó fijó bẹ ògóòlù ó kú ọdún Kàbírù. Ọmọ ó ṣe é fi mú yan gàn. Mo gbà fún Oníkòyí ògo ògóòlù ó ráyé wá. Ilẹ̀ fẹ́ forí ọlá fi wé Kàbírù lògo fẹ́nikẹ́ni. Níbi tó kéwì dé ọba fún lóye àwọ̀lù tí mú kọ́lá ó dé sílé. Lọ́mọ tó ti lógo náà akéwì jẹ̀kọ́kọ́ ayé bọ́lá fún. Níbi ká kéwì aṣèdáná wẹ̀sùn kèpò mú yányán. Níbi ó ti jú ṣe dé ayé mo Oníkòyí sọ̀rọ̀sọ̀rọ̀. Kamusa kazayiza. Kamusa kazayiza. Kamusa kazayiza. Bijari Rasulullah. Kamusa kazayiza. Bijari Muhammadu. Kamusa kazayiza. Bijari Rasulullah. Kamusa kazayiza. Bijari Musitafa. Kamusa kazayiza. Bijari Habibullah. Kamusa kazayiza. Bijari Muhammadu. Kamusa kazayiza. Ọlálékanlẹ̀ Oníkòyí Kàbírù. Lọ́mọ tó ba lú ayé ti túre fún lọ́lálékan. Lọ́mọ tó ba onídò tìlú Ọ̀ṣun òfin ṣàwàdà. Lọ́mọ tó ba àlù fi ń ṣèyàn gàpò tó rán níṣẹ́. Ilẹ̀ fẹ́ fi sí olúwawé Kàbírù ògbógbó tó ta wọ́n yọ. Ṣẹ́ni tá a bá buyè kàn ẹni gàgẹ́ yìí tó dúró lé. Ṣẹ́ni tá a bá korí ọlá kan mọ́ ẹni dá kéwì tí gbá tẹ̀mù. Kábíyèsí o ìbà mi mọ̀ rí mọ́kọ́ balú ayé ti ìlú Ọ̀ṣun ìbà. Ọba Ọláyínká mo ṣèkà awólẹ̀ fún bàbá kádé ó pẹ́ lórí. Dákunjí ẹ̀jẹ̀ dalẹ̀ mo súnmọ́ ba níwọ̀n ẹgbèje. Ọba jòkó tọ́lá mo júbà bàbá kádé ó pẹ́ lórí. Oríire ti dé ọba ti gbógo fún Kàbírù. Ìlú fẹ́mi lóyè wa mo ṣèbà. Aláyémọrẹ onídò tìdó mo júbà bàbá kádé ó pẹ́ lórí. Ó ti jú ṣe fún wa náà ọjọ́ kò láyọ̀ apàṣẹ ọ̀run ló fi kẹ́ wa. Ó ti jú ṣe kò lè bàjẹ́ Oníkòyí ìwọlẹ̀ mi bá dúpẹ́. Lábẹ́ orí adé ọba Ọláyínká mo wólẹ̀ fàgbà. Ó ti jú ṣe kò lè bàjẹ́ ojú ò lè tìwá ó já sọpẹ́. Ó ti dá fún wa náà ẹgbẹ́ akéwì ẹgbògo tó ta wọ́n yọ. Ẹgbẹ́ wa ti dògún alágbẹ̀dẹ kò sí yájú sí mọ́. Chief Kúnlé ológun dúdú ti súre ó ti lá òní bó ti lò gbà. Ẹ báńkì balógun ti dò ó. Mo kí Chief Rasidi Sadiku babalọ́jà ti dò ó. Mo kájà lẹ́yìn lèmi bá dúpẹ́. Oríire ti dé Okáremú Àlèyù ajé abùgbàjẹ́. Madam Yidia Agboola nìyá ọlọ́jà ti dò bámúbámú. Ọjọ́ gbogbo bí ọdún ti dé adáalẹ́wà bí ọ̀sán àkùrọ̀. Mo kí Chief Imam fún tí jẹ́ gbogbo ìlú Ọ̀ṣun Salam Aleikum. Ajiwa Masud ilẹ̀ Ọládẹ̀jọ Ògúnnáńlá ti dátọ́. Ọláyínká mo kí onímọ̀ àkùrà nìkan tí kọ́mọlóge. Bó ṣe dá Oníkòyí Masud ń bọ̀bọ̀ gbójúlé. Bó ṣe kọ́ ní máa kéwú ló ń kọ́ léwì ó gbàmọ̀ jìnlẹ̀. A káwọn ìjòyè a sì káwọn alálùpàlẹ̀ yìí bámúbámú. Akíchi akọgun fún gbogbo ìlú Ọ̀ṣun ìbáyín lají safẹ́ṣe. Mo fa sí ogóòlù.
mo kí ọmú fún táwọ̀tà ṣẹ̀dá gbọ́lá fún bí ká fi kéwìtú ayé ti gbógo fún Hamid 25 years on stage. Akẹ́yìntẹ́ kí wa kú ọdún ẹ ṣé o. Akẹ́yìntẹ́ bá yọ fún tòní orí yín ò ní gbàbọ̀dì bí ẹgbẹ́ jẹgbẹ́ ẹ ṣé o. Akáwọn ẹgbẹ́ ìtẹ̀síwájú akéwì ẹ ò ní ṣàṣetì kọ́mọdé lágbà tẹ́yọ̀ fún Kábírù ẹ ò ní rágó láyé. Gbogbo tí jẹ́ ẹgbẹ́ Oníkòyí fast club la kí ẹ ṣe gan ni. Akáwọn mùsùlùmí tó nígbàgbọ́ tó ń tàbá láyé ń bi tẹ́ ẹgbẹ́ ti wá akíwọn délẹ̀ láì fọ̀rọ̀ ṣègbè. Chief Kúnlé ológun dúdú ẹ ṣé o. Mo bá wọn jó mo bá wọn yọ̀ ẹ ṣe yìí ẹ tún sì máa ṣe mí. Ó ti jú ṣe kò lè bàjẹ́ akéwì ẹsẹ̀ yìí ó já sọpẹ́. Ẹgbẹ́ wa yanjú ẹni wọ̀ọ̀dù Ọ̀ṣun ayinlúwa lógo níbi tó la tòde ayé jiyàn tẹ̀rẹ̀sì kó wáyé bá mú níbi tó ta lẹ́nu dé ẹni lè débẹ̀ ló lè ròyìn wò. Kò burú o ọmọ ọba ajisafe ṣe tán orin ti jáde. Ọmọ ọba bọ̀rọ̀ fà ọkànlẹ̀ akéwì adùn tí ní gbẹ́gbẹ́. Àtọ́mọ bí orí ti dé akéwì adùn kan tí kọ́mọ lórin. Ọ̀ká orí ebè aṣòro ta láyé ewì tí káyé lọ́gbọ́n dé. Ọmọ ọba ajisafe ọmọ ọba bọ̀rọ̀ fà ọfọ̀n agbélókè mọ́ṣẹ́bà. Ẹ mọ̀ bí wọ́n bá bí ọ léèrè wípé ta ló kọrin ewì sínú àwo fọ́mọ ọba kó sọ wípé ọmọ ọba ajisafe ni. Èmi àlùjànnú akéwì àfòtọ́ kó nírọ́mọ́lé. Ọmọ ọba bọ̀rọ̀ fà ọfọ̀n agbélókè mọ́ṣẹ́bà. Jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá o jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá. Jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá o jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá. Má jẹ́ ń dúpẹ́ túláàsì má jẹ́ ń dúpẹ́ tipátipá. Jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá. Jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá o jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá. Jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá o jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá. Má jẹ́ ń dúpẹ́ túláàsì má jẹ́ ń dúpẹ́ tipátipá. Jẹ́ ń rọ pẹ́rẹ́rẹ́ dá.